káàbọ̀ sórí ìkànnì PAVILION TV gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. Ẹ má gbàgbé láti máa subscribe sí orí ìkànnì yìí fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá o. Àwọn ìròyìn yàjóyàjó lórí ètò ìdìbò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà òun la mú wá fún yín. Àwọn ìròyìn tí a rí ó fi hàn gbangba pé ọ̀gbẹ́ni Peter Obi ètò ń ṣe olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ Labour Party òun ló ń jáwé olúborí ní ọ̀pọ̀lọpọ̀ ibùdó ìdìbò pàápàá ní ìlú Èkó. Èyí ló mú kí inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àti àwọn ènìyàn kó máa dùn. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí, à ń padà bọ̀. Good day, guys. It is a landslide win for Peter Obi in Lagos State. So irrespective of what MC Oluomo and some of the APC guys are doing, Peter Obi is winning Lagos State. All the polling center in Lagos State, Peter Obi is winning all of them. I want you guys to watch some of the ballot counting exercises that is ongoing in Nigeria now and leave comments in the comment section below. There is hope for Nigeria. Let's see you done. Labor. Come on, delivered. Who be that? Only one. Delivered. Polling unit delivered. Polling unit delivered. Stop playing. 112, 113, 114, 115, 186. Operation deliver your polling units. 128. Operation deliver 20 minutes. Mama, Papa, Pikin. 131. Mama, Papa, Pikin. Padà mo lérò pé à ń bá wa lọ lórí ètò ìdìbò yìí. A ó tún máa mú ọ̀pọ̀lọpọ̀ wá fún yín bí ó bá ṣe ń tó wa lọ́wọ́. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà. Ẹ subscribe sórí ìkànnì yìí PAVILION TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá.